ìrìn kan súnmọ́ báyìí àìsí wà báyìí wọ́n wà lè ráyè mú ìlú báyìí. mo kí màmá pé ẹ káàbọ̀ síbi ayẹyẹ ti ọjọ́ Ṣàngó èyí tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ nílé bàbá wa olóògbé Dúró Ládipúpọ̀. Fún àǹfààní àwọn tí wọ́n ń wò yín, ẹ dákun ta ni mò ń bá sọ̀rọ̀ gan. ẹ ń bá Curator ní National Museum of Unity Alẹ́ṣinlọ́yẹ́ Ìbàdàn. Orúkọ mi ni Oríyọmí Pamela Otuka. ẹ ṣeun màmá, inú wa dùn láti rí yín pé ẹ darapọ̀ mọ́ àwọn èèkànkùgù ní orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ ní ilẹ̀ ti Yorùbá Lágbà TV online television lórí YouTube, ibẹ̀ ni àwa ti wá. Kí lẹ lè sọ gan lórí ohun tí ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n fi sọrí bàbá wa olóògbé Dúró Ládipọ̀ níbi ọdún ìṣẹ̀ṣe tó ń lọ lọ́wọ́ báyìí? A fẹ́ sọ pé àwọn dádì wa olóògbé Dúró Ládipọ̀ wọ́n jẹ́ èèyàn pàtàkì ní Ìbàdàn níbẹ̀ ní Ọ̀yọ́ state. Wọ́n jẹ́ èèyàn pàtàkì ní àwùjọ wa yìí. Àwọn nǹkan tó ti ṣe lẹ̀ it cannot be easily forgotten, torí pé wọ́n ti ṣe àwọn nǹkan pàtàkì. Ìgbà tí àwọn tó tún ṣe àwọn nǹkan àṣà wa nígbà yẹn Nàìjíríà ò fi bẹ́ẹ̀ rí báyìí nígbà yẹn àti rí sponsorship àti rí àwọn èèyàn tó ti máa bá wọn ṣiṣẹ́ nígbà yẹn kò fi bẹ́ẹ̀ wà bó ṣe wà nísìnyí. But àwọn wọ́n lo gbogbo wọ́n sa gbogbo agbára wọn gbà yẹn, wọ́n fi ṣe àwọn nǹkan tí táwa báyìí tá à ń rí kà lélẹ̀ nínú ìtàn Ọ̀yọ́ state. A fẹ́ fi àsìkò yìí sọ pé ó yẹ ká máa lo talent wa, ọgbọ́n àtinúdá wa ká lò ó dáadáa fún nǹkan rere fún ìlú wa, so that tí àwọn èèyàn bá ti lọ síbi táwọn àgbàlagbà máa ń lọ, a sì máa rántí àwọn èèyàn yìí fún nǹkan pàtàkì tí wọ́n ti ṣe lẹ̀. Gẹ́gẹ́ bí ipò tìyín náà, tí a mọ̀ wípé ibi tí wọ́n ń kọ́ nǹkan àṣà ìbílẹ̀ sí, ibẹ̀ lẹ́yìn náà ti jẹ olórí. Mo sì ti rí pé àmọ̀ràn tẹ́ ń fún wa náà ni pé kí oníkálukú kó mójútó ẹ̀bùn tí Ọlọ́run bá fún. Wọ́n ti ń jẹ kọmíṣánná nípínlẹ̀ Ọ̀yọ́ fún àṣà àti ìrìn àjò afẹ́. Àwọn èèyàn máa ń pariwo pé kọmíṣánná bíi bàbá wa Dr. Wasiu Ọlátúbọ̀sún pé kò mọ̀ wọ́pọ̀. Kí lẹ́yìn náà lè sọ nípa wọn? Mo fẹ́ ní Dr. Ọlátúbọ̀sún wọ́n ń ṣe iṣẹ́ pàtàkì gan ní tẹ́nà wọn yìí. Pàápàá jùlọ kò ń ṣe pé wọ́n ń ṣe fúnra ara wọn, wọ́n ṣe fún ìlú. Wọ́n tún mú àwa tá wà ní the cultural sector, ọ̀n gbàgbé wa rárá. Kò sí nǹkan tó máa ṣe tán ní pé gbogbo wa síbẹ̀, pé kí gbogbo wa darapọ̀ ká wá gbé ìlú àṣà wa lárugẹ. Mo fẹ́ fi àsìkò yìí fi dúpẹ́ lọ́wọ́ wọn. Wọ́n tiẹ̀ lè rántí wa ní National Museum of Unity ní Alẹ́ṣinlọ́yẹ́ nìbàdàn. Kò sí nǹkan tó máa fẹ́ ṣe tán ní pé wá síbẹ̀, pé káwa náà wá jẹ́ part of it, because wọ́n mọ̀ pé àwa gangan àwa ni custodians of culture, so wọ́n ń gbàgbé wa rárá. ṣe ntẹ́yìn náà ń sọ́nsìn ni wípé wọ́n ti ń jẹ kọmíṣánná fún mínísítírì yìí. Bẹ́ẹ̀ni. Ti Dr. Wasiu Ọlátúbọ̀sún. Ó yàtọ̀. Kí làmọ̀ràn yín fún wọn? Àdúrà ni mo fẹ́ gbà fún wọn, ní pé gbogbo plans tán ní, torí mo mọ̀ pé wọ́n ní plans dáadáa fún Ọ̀yọ́ state, ní pé gbogbo plan tán ní pé k'Ọlọ́run fún wọn ní agbára àti òkun láti máa fi ṣe jù báyìí lọ. Ọlọ́run á dẹ̀ fún wọn lágbára Ọlọ́run, torí àdúrà tí gbogbo wa ń gbà fún wọn nìyẹn. Ìdílé bàbá wa Dúró Ládipọ̀, ilé wọn náà lẹ wà láti bá wọn ṣayẹyẹ. Kí ni àmọ̀ràn yín fún ìdílé yìí? Bàbá ti kú, bàbá ni wọ́n rántí. Kí làwọn ọmọ náà ó ṣe? Tèmi ni pé mo fẹ́ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo dé bí báyìí, torí mo ti máa ń gbọ́n pa bàbá wa Dúró Ládipọ̀, àti pé mo tún wá wọ ilé wọn lénìí. For me is a great honour. Mo dẹ̀ fẹ́ sọ fún wọn pé mo fẹ́ sọ fún àwọn ọmọ wọn ni pé káwọn náà kàn ṣe nǹkan tó máa surpass bàbá wọn, for legacy, to leave a legacy just like the way their father left a legacy for them. Pé káwọn náà ṣe
Ọlọ́run á dẹ̀ fún wọn ṣe kán ṣe ju bàbá wọn lọ wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ bí tí bàbá wọn dé kán ṣe jù bẹ́ẹ̀ lọ wọ́n dẹ̀ ti ń bẹ̀rẹ̀ lórí àti máa rí pé àwọn ti bẹ̀rẹ̀ sí ṣe ju àwọn náà ti ṣe titi wọn lẹ̀ sí Ọlọ́run á dẹ̀ fún wọn ṣe. ẹ ṣeun adúpẹ́ gan ni o gbogbo àwọn tí ẹjọ́ kọ́ wọ́n rìn náà ní National Museum tó wà ní Alẹ́ṣinlọ́yẹ́ ẹ jẹ́ kí ẹ bá mi dárúkọ yín. Orúkọ mi ni ọ̀gbẹ́ni yìí Olúfẹ́mi Ọlárẹ̀wájú. ẹ jọ̀ọ́ sà ẹ bá mi dárúkọ yín. Orúkọ tèmi ni ọmọọba Adérẹ̀mí Olúwakáyọ̀dé Ìdòwú. ẹ jọ̀ọ́ sà ẹ bá mi dárúkọ yín. Orúkọ mi ni Surajudeen Awóyẹra. Èmi ni ọ̀gbẹ́ni Jayé Ọlápọ̀. ẹ ṣeun ẹ káàbọ̀ pẹ̀lú màmá wa ẹ fẹ́ lọ kí màmá báyà bí ọ̀yá ẹ já lọ. ní tàgbà mọ́lẹ̀ o. ní tàgbà mọ́lẹ̀ ẹ ṣeun ẹ dákun kí ló dé tí. Ẹ kú jojúmọ́. Gbogbo tí a bá fi lò ní bàjẹ́ lágbára adé máa wá lẹ́jọ́ mi àtún wá fúnra wa pé àwa àti àwa fẹ́ kí bàtàdé tí wọ́n bíbà yìí sì. Àwọn ń bèrè lọ́wọ́ àpèsè Láyínká tí wọ́n jọ máa ń ṣe program for 20 times. Wọ́n sì wá sí museum gan ní sometimes we dey pay. Nígbà táwọn. ẹ máa bèrè àwọn. Àwọn ní àwọn fúnra ara àwọn àwọn wá síbi kan fúnra wọn. Ẹ ṣé mo dúpẹ́ ẹ kú dìde ẹ ṣé omi ẹ pẹ̀lẹ́ o ká sí àwọn ọ̀gá gbogbo àṣejìlẹ̀ ẹ ṣé o ìṣọ̀dìlẹ̀ ẹ ṣé o ẹ pẹ̀lẹ́. sí tí ó dúró sí yìí láàrin ìṣẹ́jú méjì péré a ṣe ìmọ̀rírì a bá ṣe ìmọ̀rírì ẹ̀ tán òjò tí ó wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀dá kò mọ̀ yẹ ká bá bàbá ìyáwó director of culture ọba Títílayọ̀ ajá Títílayọ̀ lọ́wọ́ àwọn ẹ̀bá ṣe lọ́dún ọ̀gbọ́n ó bá ti lè bà. Bàbá wa ẹ dákun ẹ yá mi ìṣẹ́jú kan kí òní tì yẹn pẹ́ fún wa ọ̀rọ̀ kan ni mo fẹ́ kí ó ti ọ̀dọ̀ yín wà inú mi dùn bí mo ṣe bá yín pàdé lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ èdè Yorùbá bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú tó pé kò gbọdọ̀ parun tí àwọn èèyàn kan ń gbìyànjú tó pé kò gbọdọ̀ parun síbẹ̀ náà àwọn èèyàn bábì kan wọlé ibi ẹ̀sìn láti gba èdè wa lọ́wọ́ wa èmi ò mọ̀ bẹ́ẹ̀ náà rí fọ́nrán tí ń jà káàkiri báyìí èmi sì ti ṣèwádìí ní ilé amóhùnmáwòrán ti Yorùbá Lágbà online television lórí ẹ̀ wọ́n ní ká máa ṣàdúrà fúnra wa pé ìwọ ìyàwó mi ò ń lọ bí iṣẹ́ o ọ̀rọ̀ ajé jẹun ò ń lọ sọ́jà ọ̀rọ̀ ajé jẹun ajé ó gbè wá o wọ́n lédè ẹ̀bọ ni kí wọ́n yọ àwọn ọmọ Yorùbá ti ń yọ ọ́ dànù nínú èdè bàbá mi. àwọn tí ọ̀rọ̀ ò bá yé ọ̀rọ̀ ò lè yé wa bákan náà ẹnikẹ́ni tó bá mọ̀ pé òun èso máa lè ẹnikẹ́ni tó bá mọ̀ pé òun fẹ́ kán mú un lẹ́rú kò gbọ́dọ̀ lòdì sí nǹkan àbínibí rẹ̀ ẹnikẹ́ni tó bá ń ṣerú yẹn bí òye ṣe yé wọn mọ́ ni àwa ìṣẹ́rú àìṣe aráàbù àwa ìṣẹ́rú àìṣe Jerusalem Yorùbá ni wá ajé ògúngún níṣọ̀ kárajé jẹun kò sí nǹkan tó lọ ẹnikẹ́ni tó bá ń ṣe bẹ́ẹ̀ òye wọn ni ò tó. òye wọn ni ò tó ẹ ṣeun bàbá wa.
fọ́mọnìkejì tó wà lọ́wọ́ ẹ tètè dá padà torí ẹ̀san àké. bẹ́ẹ̀ ni o ẹ̀san òkè gúnugún ẹyẹ òkun àlùkò ẹyẹ ọ̀sà bá a bá jòun gbé ká má jòun gbé adíáfúnúrùdín akíṣọlá mátàgbàmọ́lẹ̀ one tó ń ké tantan láti inú agorodẹ pèdè kìlọ̀ ìwà nínú rẹ́kọ̀dù aṣíníníyèpè ní sákìyèsí fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀. àwọn olóṣèlú wa àwọn tẹ̀ ń ṣe ìjọba lé lórí gbogbo kọ́ ṣẹ́yìn náà fún wọn lẹ́tọ̀ọ́ bó ṣe tán àti bó ṣe yẹ. audio cd àti vcd fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ tí wàá jáde sórí igbá o lagodo solid foundation theatre and media concept ó sì ti wá wà káàkiri gbogbo ilé ìtajà tó ń ta quality audio cd tó fi mọ́ vcd nílẹ̀ yìí àti lókè òkun. bákan náà audio cd tó fi mọ́ vcd kájọ gbé e sókè àtọ̀gá sọ̀rọ̀sọ̀rọ̀ náà sì ń ta wìtìwìtì lórí igbá láti wá jẹ́ alágbàtà fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ kájọ gbé e sókè tó fi mọ́ ọ̀gá sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ pè nọ́mbà yìí 08089467651 tàbí 07069142741. ẹ̀jẹ̀ afẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ káyé ó lè rọrùn fún gbogbo wa. àjẹpọ̀ tí mo bínú. àbúrò ọtí ń bínú. bínú sẹ́. kí n gbogbo eléyìí. àlọ́ ti ń bínú. ẹ bínú. ẹni agbójú òkúlẹ̀ òjò ní agbá. inú tí okun fọ́. ají tó ní ẹ pápá rẹ̀ dà kẹjọ ọmọ jẹ́ ají tó ní ẹ pápá rẹ̀ dà. ìlọ́mọ ẹ má jẹ́ ń kú ikú mi ò dá lásìkò yìí ẹ wò mẹ́ta ni wá ọmọ ìyá àwọn méjì ti kú èmi nìkan ló ń bọ̀. ìbá kiri ẹ̀ nílò ẹ̀ tẹni tá à ń wí ìbá fẹ́ fọwọ́ òkun nílẹ̀ ẹyẹlé ni kí wọ́n wá wọn já sí látàǹpàkò jẹ́jẹ́ ẹyẹlé bá ti gan gẹ́gẹ́ bí òkà wà ní àtàǹpàkò rẹ̀ ẹlẹ́rọ tù ní ìrọ̀wọ́ rọrùn ní ọlọ́rẹ̀ bólódùmarè. ẹ ti gbọ́ o ẹ ti gbọ́ o ẹ má ṣèṣe àbíkú tí solóògùn dèké. bàbá jẹ kọ́dà.